أنا حامد أنا شاكر أنا ذاكر أنا جائع أنا ضائع أنا عاري هي ستة وأنا الضمين لنصفها فكن الضمين لنصفها يا باري مدحي لغيرك لا بنار خذتها فأجر عبيدك من لهيب النار فأجر عبيدك من لهيب النار إن الصلاة على النبي دواء تشفي الجراح لمن يكون سقيما قد قال ربك في الكتاب مبينا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما إلهي وخلاقي وحرزي وموئلي إليك لدى الإعسار واليسر أفزع إلهي ترى حالي وفقري وفاقتي لأنت المناجاة الخفية تسمع إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع أسير ذليل خائف لك أخضع. gbogbo àwa tí àánú Ọlọ́run àti tí tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ilahi إلهي أجرني من عذابك إنني إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع. إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع أسير ذليل لك أخضع. إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع. إلهي أجرني من عذابك أسير ذليل خائف لك أخضع. kódà bó o mọ kéwú tẹ́wọ̀ rẹ kọ́ ní
إلهي أجرني من عذابك إنني أسير ذليل خائف لك أخضع أسير ذليل خائف لك أخضع. الحمد لله. ọba tó tó lọ sábà. lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó lọ sábà tó ní kan ṣòro. ọba tó tó lọ sábà. إلهي أجرني من عذابك إنني. ọba tí ò sí pé ibi ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀kẹ́ torí mi pé. Allahu Akbar. أسير ibi tí ẹ bá wà ní náà ẹ pè mí kí n máa dà náà ni. ذليل خائف لك أخضع. àwa ń gbé fóònù sẹ́nu à ń gbé sétí ká tó rí èèyàn pé kò sí ní tá a fi sẹ́nu tá a fi pè ọlọ́run. àkànmọ́ ni ọlọ́run wọ́n sì ń gbọ́ bá náà. إلهي أجرني bẹ́ẹ̀ bá wí kó dáa. من عذابك إنني. bóyá ọ̀gbọ́n tó wí ó dà jírí ní. أجرني ó ní ọlọ́run من làmí. عذابك إنني. ìyá rẹ̀ ò ṣeé jẹ làmí níbi ìyá rẹ̀ dákun. mo rò pé mi nìkan mo fẹ́ kọ́ lọ́ọ́ làmí ni. إلهي أجرني من عذابك إنني. yọmí kò nú ìyà. ìyà ò dáa. bí ìyà bá jẹ́ èèyàn jù gbogbo nǹkan ni ó dàrú mọ́ lọ́wọ́. ẹni tí ìyà ń jẹ ilé tó. ràn mọ́ léèwé ìyàwó mi ó sì ìyà ò jí ọ ni. tó o bá rí ìyà tààrà tó o bá ní sọ bímọ ọ lọ bímọ. ọ gbàgbé. ṣé wọ́n tó ọ̀ tí ì rí fùfú 250 naira. bóni lọ sẹ́ni tó mú wá mà kó dìde. أسير ayé fẹ́lẹ́ o kàn mọ́ gbàmúlẹ́gbà. ذليل òbí rẹ̀ wà bẹ́ẹ̀ tó. خائف لك أخضع. kí ẹsẹ̀ kan sí kábẹ̀rẹ̀ wá sí. إلهي لئن جلت وجمت خطيئتي فعفوك عن ذنبي أجل وأوسع. لئن جلت tó bá tiẹ̀ wá ga kọjá àlà. وجمت خطيئتي ẹ̀ṣẹ̀ mi wá pọ̀. ẹ gbọ́ yuhibbuna al-mala hubban jamma. إلهي لئن جلت وجمت خطيئتي فعفوك عن ذنبي أجل وأوسع. àmójúkú rẹ̀ ju ẹ̀ṣẹ̀ mi lọ. فعفوك ó ju ẹ̀ṣẹ̀ mi lọ. ذنبي ẹ máa wí ẹ dákun. أجل وأوسع. ìwọ tó fẹ́ kọ́ ló ń forí jiyàn tẹ́wọ̀ rẹ dáadáa. فعفوك ذنبي أجل وأوسع. jàmáà wa ẹ pé náà ni. نعم.
sáàtì dúpẹ́ fọlọ́ ayélujára Muhammad. حمدا لمن أكرمنا بأحمد ọlọ́run ṣeun tó fún wa lánàá Muhammad. وزاده فضلا على من أوجد وزاده فضلا على من أوجد. gbogbo sọ fún díẹ̀. حمدا لمن أكرمنا بأحمد. gbogbo ni mo sọ. gbogbo ọ̀ràn àwọn àfáà wa. ọlọ́mọdé àti ẹrú. وزاده فضلا bàbá wa Alhaji Agba. على من أوجد. bàbá tiẹ̀ tó bá wà ní àkọọ́lẹ̀ kí n rí báyìí láyé bí tọ́lọ̀ ń gbé tèmi gbà nù. وزاده فضلا على من أوجد. àfáà bàbá wa Alhaji Agba. bàbá wa àfáà Àgbà. صلى عليه وعلى من شهد المنوي من كل من صدقه ووحد. من كل من صدقه ووحد. gbogbo tí ń jẹ́ràn Alhaji Agba ọlọ́mọ jẹ́ burú fún wa. صلى عليه kódà lórí àwọn tí wọn ò tí ì dáyé. وعلى من شهد. àlùbáríkà ran bàbá ọlọ́mọ jẹ́ lórí àwọn àkàpẹ́. من كل من kí làáfà mi fi ṣe é tẹ̀ sí àmín náà. صدقه ووحد. kí náà fi ṣe yín. من كل من ẹ̀sìn àmín. صدقه ووحد. bàbá oníwàásí àgbáyé mo ti ń jẹ àwọn tí wọn tara àbá kéwú àtàrà ọmọdọ́mọ wọn gbogbo wọn bẹ́ẹ̀ ọlọ́run bá kí wọn tó ti lọ. حمدا bàbá Alhaji Agba tòní ọlọ́mọdé ó dàrú fún wa. لمن أكرمنا بأحمد. bàbá wa Sheikh wa bàbá wa Alágége. وزاده فضلا àwọn àgbàjì. على من أوجد. múnigun bàbá lárárọ̀. وزاده olókùn mímọ́. فضلا على من أوجد. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń bá kẹ́ ogun wọn. صلى عليه وعلى من شهد. ọ̀tọ́ tí ń sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn fẹ́ ń súnfì àfáàtàrà ilé sàláàtì wà nù wọn. من كل من صدقه ووحد. wọn bá ń pàkátà wà ń bẹ̀. من كل من صدقه ووحد. àwọn tí wọ́n ń ṣe àkàrà náà bá kẹ́ wọn. حمدا àtàwọn tí ò dáàyè ìmáàmù nù wọn náà bá kẹ́ wọn. لمن ẹ̀sìn àmín. أكرمنا بأحمد. àwa tí wọ́n fi ilẹ̀ ní ọlọ́mọbẹ̀yìn wọn jẹ́. وزاده فضلا èèyàn mọ̀ kéwọ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. على من أوجد. وزاده فضلا على من أوجد. bàbá ọlọ́fà ọlọ́ba mójútó wọn. صلى عليه àti gbogbo òjò yẹ́yẹ́. وعلى من شهد. kẹ́yìn àfà. kẹ́yìn àfà. من كل من صدقه ووحد. al-ulama'u thalatha. mẹ́ta làáfà pín sí. mẹ́ta náà ni wọ́n. من كل من صدقه ووحد. ọ̀rọ̀ tó wá gbayé kan
al-ulama warathatul anbiya tí ń yọ̀ lẹ́nu yín ni kó tó lè pè èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ wo ni ó ṣe débẹ̀. iṣẹ́ wo ni ó ṣe débẹ̀. صلى عليه وعلى من شهد من كل من صدقه ووحد. èèyàn mọ̀ mi ẹ máa kọ́ nǹkan tó ṣe gbalẹ̀ ń bẹ̀ níjọ àjòjì ni ó ṣe dé ń tiẹ̀ ni. ẹ sọ pé tààtà ti bẹ̀rẹ̀ wá síbẹ̀ láti 1986 ni òun ṣe déjọ èyí láńlọ́ọ̀dù ẹ sọ fún un. صلى عليه sọ ti kọrí inú ilé. وعلى من شهد. àjòjì ni kò mọ bí tàì ṣe rí. من كل من صدقه ووحد. àkọ́kọ́ ń bẹ̀. aláwọ̀kọ́ ń bẹ̀. ẹjọ́ èèyàn mọ̀ mi tí kálukú ń kéwú ká ó ní alimun àáfà kan ní lóòótọ́ alimu stanara bi nurihi wa stanara bihi nasu ó ń la àáfà tó ṣe pé ìmọ́lẹ̀ tó ń gangan tàn ó fi rí iná fúnra rẹ̀. àìmọye àáfà tó tanná tí ò rí iná. ó ń tanná atamuruna nasa bilibirri. بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. ó ń tàn mọ́lẹ̀ lóòótọ́. ẹ̀gbọ́n binúri stanara ìmọ́lẹ̀ tó bòde lára tiẹ̀ òun gangan fi rí iná. àwọn ẹni tó gbéná dání tí ó mọ̀ kó sí kòtò. ẹ wo yẹn tí ẹ gbéná dání tí ó kó sí kòtò lẹ́nìí. أتأمرون الناس بالبر. sufiyu sọfáù wàfáù fàlàhù yusiru. Allahu Akbar. àwọn ta ni wọ́n fọyàn mọ́. ọtí náà fi ń yọnu láràárọ̀. Allah. وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. ó yà mí lẹ́nu pé ayò máa nábì. أتأمرون الناس بالبر. alimu stanara binurihi wa stanara bihi nasu. ìmọ̀lẹ̀ tó ní ó fi rí iná fún rẹ̀ mo fẹ́ kẹ́ tẹ̀lé mi. àáfà àti pé ká tọ́ ọmọ ìlànà ànábì ni ṣe pé ìmọ̀lẹ̀ ló gbé lọ́wọ́ ojú nǹkan tọ́ tiẹ̀ bí o bá ti tọ́ kò rí iná pẹ̀lú tó kénu. Allahu Akbar. ọmọ rẹ̀ ní ń jaré eégún wọ́n ní ẹ̀fín ẹlẹ̀ wọ́n pọ̀ èyí tí ó yàn ó yàn èyí tí ò níyàn níyàn. sanara binuri ìmọ́lẹ̀ ara rẹ̀ ẹ dákun bó ni ìyàwó àfáà ṣe ń múra lónìí kò rí ìmọ́lẹ̀ tàn dénú ilé rẹ̀ nù kò rí gbédélé kò sẹ́ni tí ìyàwó rẹ̀ bá tage ìyàwó àfáà sì lè tage jù ẹ ń bókibóki ó kẹ́ pàdé àṣà kan náà yín kàn lẹ́ndì ní fẹ́ ìwọ àfáà wa lọ yọ̀dà ọlọ́ọ̀bẹ lórí ọ̀bẹ ìyàwó àfáà ta ni. ìyàwó tiẹ̀ tó mú nǹkan láyà rẹ̀ ńkọ́ tí wọ́n pọ̀ kọ ọ̀hún ọkọ̀ alápàdé ládùúgbò ọ̀rí mọ́lẹ̀ tàn sínú ilé rẹ̀. pẹ̀lú ìmọ́lẹ̀ tó ní orí tàn wọ́sán bìhí bìnúrìhì istanara nas istanara nas pẹ̀lú ìmọ́lẹ̀ tó tún wá ní ó tún wá rí tàn fáwọn èèyàn èèyàn náà rí tàn lára rẹ̀.
orí èèyàn kọ́ dákun ọlọ́mọdé àjẹbí lórí tá à ń ṣe. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم. èmi kì í sọ̀rọ̀ ara mi ìgbà ó sọ̀rọ̀ mi kọrin àtàwọn àjọ lùgbọ́ wà sọ kí ló dé látọdún báyìí sọdún báyìí wọ́n wàá sọ pé kódà wá sí rẹ òní ló dọ́gọ́rùn ọdún tó bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ ìgbà tá a lò ló sọ̀rọ̀ ìgbà tí ó sọ̀rọ̀ ní àáfàá mi ìgbà ẹkún ni èèyàn tẹ́ já àáfàá ládùúgbò kó mọ̀ ọ̀rọ̀ mọ́ àdúgbò kọ́ ní kéwù àfi kó mọ̀ ọ̀rọ̀ sóbì báńgbáń gbà nọ́mbà ọmọ yẹn bá ń ké báyìí. Tí n bá kánú. Gbà nọ́mbà fa ó ìgbà taboyún. Tí wọ́n á ní ẹ̀ serious ẹ jẹ́ kí ló bá fa yín yóò mọ̀ ṣòfò. Yóò rọkọ̀ tẹrù. Kò wá ní làákà ẹ̀mí ìjù kó mẹ́rin. Ọmọ kéékèèké sẹ́. Àwọn àdúgbò tí wàá dà wọn ó bá ìpè wọn bá àpò ìyá ní òràn wọn. Wọ́n máa pè ní kó mẹ́rin. Ẹ dákun ìta yìí gan ǹjọ́ tiẹ̀ mọ iye ọ̀rọ̀ náà tó ń ti gbọ́. Wọ́n mọ màkàn wá sílé kí Muideen ló ń jẹ́wọ́ náà tó jókòó yìí ẹ̀pẹ́ ni ẹ ti mú wá Muideen ìyá rẹ wá jọ tó wá mú wá ó wá ní ẹ̀ mọ̀ mí mo lé mi ò mọ̀ ọ́ ó lẹ́ mọ̀ mí ó ní mo wà náà ọmọ tẹ́ ẹ kọ́ ní kéwú lágún kéékèèké tí mo ṣe wòlímọ̀ wájú yín lágún ó nígbà tó ń wá lọ́kọ òun wá sọ àkọ́bí òun ló kọ yín lòun wá ní kó tó wá kéwú lọ́dọ̀ yín ọdún wo nù sí wọ́tọ̀ òjòkó yìí. wọ́n bá náà ronú sí kéde nínú nífi ọ̀hàn wọn wọ́n máa kó ìwọ níyà rẹ̀ sọ bákan. أتأمرون الناس ẹ̀yin àfa tanná lára yín náà mọ́lẹ̀. wọ́n ṣe là àfa níjà pé èyí tẹ́ lé káńtó. ìwà àti tọ́ọ̀gì wa jọ ń léwọ́ ọ̀sẹ́ òun náà wà ń lérí pé mo jàsẹ́ rí fa èmi á máa kan ẹ̀sẹ́ àfa. àbá ni àní lọ kéwù ni. olùtí tọrọ àfa àti gbàpọ̀là àfa àṣẹ náírà àdúgbò kó dàbí àti ikú mọ́tò ló gbà. owó ní àpòlà lórí etí wa ń ṣẹ̀jẹ̀ ó fi àmọ̀ gbá yàn etí ìgbọ́ràn dò ní. èṣù wa àfa èṣù ń bá rìn tó bá rìn dé ayé àdá tó fi sápò wò ó kí àdá bọ́ bí tán ọwọ́ à ń bẹ kí ni kí ló ń di ká Kùránì tó ń gbé ká kò tó àdá lọ tó ń gbé rìn. Agba yẹn ṣe bí ń jẹ búlọ̀kù wọn ni. Èsè. Tí máa ń bọ̀ ní títì gbogbo omi tó wà níbi tí wọ́n bá wé rí tí fi dé family house wa báyìí wọ́n mọ̀ sáré wọlé ni. Torí kí ni ẹ mọ̀ pé tí ń fẹ́ nu àfa kan ní lómi tí ò sí tí ò wé rí ká nígbà orí rẹ̀ ó mọ̀ lálẹ́ hù dáadáa. Làmọ́lẹ̀ lọ di ni. أتأمرون الناس بالبر. Lára àwọn tó kéwú tó tún lọ kéwú ní Libya náà àfa ńláńlá náà. وتنسون أنفسكم. Ẹ tẹ̀lé mi. وأنتم تتلون الكتاب. Still عالم استنار بنوره واستنار به الناس. Àwọn èèyàn tún wá ń tàn mọ́lẹ̀ lára tiẹ̀ náà. Gbogbo àáfàá tó bá rí mọ́lẹ̀ tàn fún rẹ̀ tí ò bá ti rí tàn fún yàn ìmọ́lẹ̀ rẹ̀ ò pé. Allahu Akbar. Bó o láti tàn mọ́lẹ̀ fún yàn lẹ́gbọ́n lálẹ́ sọ́ọ̀lì kọ́yàn ní kéwú. Kéwú bẹ́ẹ̀ sí ń bẹ sọ́ọ̀lì kọ́yàn lẹ́sìn.
tó bá lu àlájẹ́ ni gbogbo yín tẹ̀lé wò fásitì mọ́ṣáláṣí kọ̀ọ̀kan láyìn kẹ́ máa dé àpòwé ládùúgbò ní òkú ọmọdé èyí lẹ́yìn máa kọ́kọ́ káàkiri ojú agbo àgbọ́kẹ́sẹ̀ fatiwari ní mọ́ṣáláṣí yín kí lẹ́ ń fà sára bí Ramadan dé ànígbọ́kẹ́ tafsiri ní mọ́ṣáláṣí àgbọ́ ti sàárì ànígbọ́ tàṣùbà àgbọ́ tẹ̀yìn mẹ́gíríbì àfikọ́dé ó dé kẹ́kẹ́ àkàpọ̀ bíi máìmáì. tó wá débi bàbá mu fa kí ló ń fa ń fa kú fa kò ṣe wá sí fọ́gbọ̀n ọjọ́ ó wá dájọ́ lẹ̀ láti lè kọ́ dírì. èyí ló wá há pòwe èyàn ṣe há pòwe tó lé ní 3,000 ó dà tí a bá tiẹ̀ dá wàásù sínú ẹ̀ náà yóò rìn díẹ̀. èyí ní èfìrà bàtà tí ó wọ̀ lọ yídì èyí ń dàgìnì lẹ́sẹ̀ rẹ̀ a máa rìn dàgìnì. ẹ ṣe wáàsí àgbọ̀ ìdánilẹ́kọ̀ọ́ àlàfo mọ́ gírígbé sí ìṣá ẹ̀ àgbọ̀ ti dájí. ẹ̀yin àsìkò ńlá kan láàyò tẹ́fì tàmọ́lẹ̀ àfààní ń tayò onímọ̀ kówó lọ. alámọ̀ọ́nà nídìí tẹ́tẹ́. wọ́n máa rìn ká. wọ́n ti to kánópì àwọn náà dé ẹ̀ẹ́dígbà wa. wọ́n fàdúrà lọ. wọ́n ní tó ọmọ tó kú yìí. wọ́n lónìí là ń ṣe kòmà. wọ́n ní tó bá yá náà ikú náà nígbà yẹn gbogbo. bàbá ọmọ kan ó wà fún un. wa antum tatluna al-kitaba afala ta'qiluna fahadha àfà tó bá dẹ́kun tí mo sọ yìí o min khulafa irusuli àwọn àrólé ó wà nú àwọn àrólé àwọn òjíṣẹ́ Ọlọ́run tó bá ti ṣe tí mo wí ọ sínú àwọn tó rólé àwọn ẹni Ọlọ́run. Allahu akbar. Allahu akbar. tó jẹ́ fàyín yọ lálẹ́ ẹ̀ náírà mi al-ulama warathatul anbiya àṣọ sínú wọn. ẹ gbọ́ fahadha min khulafa irusuli wa warathatul anbiya ẹni tó bá dé màkàmà àkọ́kọ́ yìí ló tó kira rẹ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kira yín bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin tẹ̀ ń polú àìmọ̀ kankan yìí. ọ̀dọ̀ àfààná tí wọ́n á mú dé èwo ni ó jẹ́ èwo ni ó jẹ́ onígbọ́wọ́ rẹ̀ wá mútírì 6. àfẹ́ ní nọ́mbà wéré ní ọ̀sìn náà ṣe wéré mú nọ́mbà fẹ́ ń tẹ́tẹ́. gbogbo nǹkan burúkú tí wọ́n mú ládùúgbò kó ló sì nǹkan kan ni ìdí rẹ̀ náà ń kó pamọ́ sí tó náà kí wọ́n lè túlẹ̀ àfa. ó ní ẹ̀kọ́ wá wọ́n tú ẹrù wèrè ọmọ kan máa tú ṣé wèrè ni ó ní wèrè àfa ń gbọ̀wọ́ ọbú tó bá ṣe kánífà òní ó ṣàdúrà bẹ̀rẹ̀ tó bá fi àgbò kan òní ó ṣàdúrà bẹ̀rẹ̀. àgbò láàrin àwọn àgbò. Ya ja'ilal ilmi lahu baziyan yastadu amwalal masakini. Jama ẹ dami lónìí al-ilmu bil amal fala yanfa. ìmọ̀ tá a bá fi ṣiṣẹ́ kò lálùbáríkà ẹgbẹ́ pọ̀ nímọ̀ ni. wọ́n sì bí ọmọ wẹrẹ ládùúgbò yín ọ̀rẹ́ ọ̀sàjọ alùpàtì kó tiẹ̀ mọ̀ pé àfẹ́ kú iṣẹ́ bí tálùbáríkà ó ti wá bọ̀ náà nù. idha kunta dha ilmi walam taku amilan. ẹ jọ. وأنت كذين علم وليس له رجل. عالم استنار بنوره ولم يستنر به غيره.
àáfàá tó nímọ̀ lóòótọ́. Ó nímọ̀ lóòótọ́. Ògo mọ̀ pé èmi ẹnìkan bíi mílíọ̀nù. Ayé gbà kó nímọ̀ lóòótọ́. Àmẹ́lòmí ò rí ara rẹ̀ rí mọ́lẹ̀. Allahu Akbar. Kò rí tàn. Èrè tàn. Kò rí tàn. Oge ti pọ̀ ju kéwú lọ. Oge pọ̀ ju kéwú lọ. Oge pọ̀. Oge pọ̀. Àsìkò tí máa sọ lárúbáwá tó bá ti róbìn tó pọ̀ ni. Ìyá ni. Bẹ́ẹ̀ bá wá sẹ́ kò ní fi Yorùbá bú mọ́ mo kẹ́ fọ́ọ̀lù. Yóò máa sọ lárúbáwá jákujáku. Nọ́ọ̀nù. Ó fẹ́ lé obìnrin jẹ́ lọ. Lárúbáwá obìnrin. Kò kọ́ yẹn kéwú rí. Kò sí ní jẹ́ fi lè respect ẹ̀ láyé. Kò sẹ́ni tó sọ pé ọmọ kéwú rẹ ni mí. Ọmọ kéwú rẹ ni mí èsì. Ọlọ́run àmọ̀ tó dúpẹ́. Alhamdulillah. Sáà ọmọ yìí ọmọ kéwú rẹ ni mí mọ́ ni. ولا تغفل سؤال الله عنه بتوبيخ ṣé kí wọ́n jókòó ìwọ lọ̀gá wọn. علمت فما عملت. wọ́n lọ lè tún ọ́ lẹ̀ agbébọ̀sẹ̀dé mo ní wọ́n jókòó ní tiẹ̀ ọba ṣẹ́dé bẹ̀ àwọn yóò gbọ́dọ̀ máa jókòó ní ìsìn bá jókòó ní máa sùn ọba ayọ̀ǹda rẹ̀ kó jókòó ní ọjọ́ torí àjọ tọ̀yọ́ dé náà ni tọ̀yọ́ bọ̀. ولا تغفل سؤال الله عنه àwọn olè Nairobi wa wọ́n lọ wó lulẹ̀. بتوبيخ علمت فما عملت. jẹ́mọ́ ẹ̀ ní kí lẹ́lẹ́kẹta ẹ̀ dá mi lóhùn. alimun lam yastanir binurihi wala stanara bi ghayruhu. ìmọ̀lẹ̀ rẹ̀ gan tó ní kò wúlò fún. ẹlòmíì ò tún jèrè rẹ̀. wọ́n kàn ló kéwú ni. kò jọ ẹni tó kéwú rárá. gbogbo àyè orí búlẹ̀ ti máa bá. àfáà ṣe fi sìgá yọ yìí. tó bá débi wàrú fíyà. wọ́n ti wá sọ lóko. ọwọ́ rẹ̀ wá dúdú jẹjẹjẹ. tó bá wẹ̀ kẹ́ tó wẹ̀ ẹ mọ̀ pé sílé wẹ̀ wọ̀. ó mú kò mú o omi rẹ̀ ó sì máa rùn. ẹ pátì yèyé forí ibú yọ yìí. ولا تغفل سؤال الله عنه. kí ló wá sọ lálẹ́ ìjàmá mo fi yẹn tawájì ní a'udhu billahi. أعوذ بالله من الشيطان الرجيم. sọ fún kàyé kó mọ ọba náà. بسم الله الرحمن الرحيم. bó lọ wí tiẹ̀. ثم كان عاقبة الذين ṣé àkìbátú dàbí wò dáadáa o. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون. jàmá ọlọ́run ọba tí ìgbé kan sí kan ọlọ́run ní ẹ lọ mọ̀ dájúdájú ń ṣe lójú. كان عاقبة الذين أساءوا السوء. gbogbo ẹni tí a bá ṣe aburú àtúbọ̀tán wọn aburú ni ó gbẹ̀yìn ẹ̀. Allahu Akbar. ẹ̀kọ́jú síbí ojoojúmọ́ náà ń fowó àdúrà lẹ̀ fún mọ́ṣáláṣí kọ́ lọ́njọ́ róbìn fẹ́ ọtí ríyàwó gidi ọba tí ẹ jẹ́ ni ọlọ́run wa ní sọ́ọ̀sì báyìí ná obì ò ní gbélé rẹ tó fi lọ bọ́lọ̀. Allahu Akbar. àti wọ́n tó gbowó lọ ọkùnrin olóṣè fírídọ̀mù fún ọ. torí pé ọ̀rẹ́ ṣe fírídọ̀mù òbí rẹ̀ mọ́ndé. ó wá kú dẹ̀dẹ̀dẹ̀. ọ̀wá lọ́ọ̀ ṣe mọ́ máa retí àtúbọ̀tán ẹ kún. gbẹ̀yìn ọ̀dọ́ tẹ́ ẹ ti kékeré báyé jẹ́ báyìí. ẹ lọ́wọ́ àti ẹ sunkún sí lọ́jọ́ alẹ́. Allahu Akbar. ẹ̀fẹ̀tẹ̀ fẹsẹ̀ wọlé jùkú lẹ́lẹ̀.
ثم كان má bọ̀ mo ti tún yẹn nù. عاقبة الذين أساءوا السوء أو كذبوا بآيات الله. kí ló fà á tí wọ́n fi sọrí ibú? kí ló fà á? tí wọ́n fi ní àtúbọ̀tán ibú? wọ́n fi láti bọ̀ tán bú. gbogbo tí a bá pẹ́ tọ́ lọ́run ló ní ẹ ṣe báyìí. wọ́n dakọ̀ Ọlọ́run sí. wọ́n pè ní irọ́ ni. wọ́n pè ní irọ́ ni. gbà tí mo wà ní lọ́yọ̀ọ́ lẹ́ni. lọ́yọ̀ọ́ lẹ́ni. mo ní kí lè sọ pa Nàìjíríà kẹ́. kí lè ń sọ. kí ló dé tẹ̀ ń kígbe iṣu wọn èlùbọ́ wọn gbogbo tẹ̀ ń sọnù ẹ̀ ṣe pọ́tì náà wọn. àbí. sọ́ọ̀tì òun ni ṣèbí ń rówó mu. wọ́n rówó mu. èyí wá lẹ̀ rówó jẹun ṣèbí àwọn èdè kan rówó ra kólòs. àbí. wọ́n ra láòdù ẹ̀. wọ́n ra láòdù. ní tí wọ́n mú ọtí òjòrí èkánná lọ wọ́n tà mí ní 35,000 naira. 1,000 naira. wọ́n rówó mu. wọ́n rówó mu. ṣèbí àwọn ọmọ tí mo kìíní wọn ò rówó ọbẹ̀ fílẹ̀ fún ìyàwó lè. bẹ́ẹ̀ni. bí wọn ò jèrè wọn. kí lẹ wá ń sọ yìí. kí lẹ ń sọ yìí. àbẹ̀jọba ni ẹ ṣe báyìí lè mú tó ṣe é kò yẹ kó lọ láì jìyà. Allahu Akbar. ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ń pààrọ̀ ọtí. máa ń pààrọ̀. kírètì ọtí báyìí yóò bá àjà méjì dọ́gba. bẹ́ẹ̀ni wọ́n rò tí ó ga. wọ́n á fi àgà tí ṣe pé ẹ fẹ́ kanlé kí ẹ máa fi àgà rí ọtí. àgà rí ọtí. ẹ dákun ẹ já díje ní wàásì tá ló ń fi ọwọ́ ta 20 tán bì bó sọ ẹsìn mọ́kùn yóò jà. wọ́n sọ àmọ́ kírètì ọtí. àbí. ìyẹn sì lè jòkóòtì ìgò 20-25 yóò wá kó wájú pé ẹ wò ó ẹ máa kà á ìgò kọ̀ọ̀kan orí bú 1 million òun ti wá mú 25 báyìí ẹ tẹ́ ń ṣe papọ̀ ẹ dákun èyàn ò jẹ gbèsè pure water mọ́ kò jẹ gbèsè sukó fẹ́ ṣe àsáró fọ́ mọ́ àwọn à ń jẹ gbèsè ọtí àti sìgá. Allahu Akbar. pé èyí tẹ́ mu níjẹ̀tẹ̀ tí ìsanwó rẹ̀ ó ní ẹ̀kọ́ kalẹ̀ mountain dífẹ̀ dé wọ́n fi wá mú bíìlì wá pé yẹn mu sìgá 100,000 sìgá èéfì. n táwọn ọ̀dọ́ ń ṣe ò dáa. àwọn tí ò látúbọ̀ tẹ́ ẹ bú ó là ń tẹ́ fi ayé tiẹ́ pààyàn lẹ́kún sẹ́gbẹ́ ní sìgá àtọlọ́tí ó fààyè para rẹ lẹ́kún ni àwọn míì wọ́n ń pààyàn lẹ́kún. ìlúbọ́tẹ̀lẹ̀ lẹ́ni sá ló bá lọ ká ó ní màá máa ro àmàlà jẹ orí búlọ̀rù jẹun kàkí mọ́ rẹ̀ jẹun òpírò ni adìẹ sí àgbákò adìẹ tó lè tu níta kò lè tu níta gbọ́ kókókókó ládùúgbò mi ní òní mo kàn jáde ní 2:30 mo ní ẹ lé mú wá gbádìí ẹ lọ kí ló dé ó ní ìjàrún pákó jẹ ń sùn ó sì fẹ́ tú lọ́rùn kó mọ yí ọ ó lè. كذبوا بآيات الله. níwá èmi tó yẹ pé mo sọ fọlọ pé lóru òní ni mu àṣà máa bá ẹ̀yà adìẹ lẹ̀ àwọn ọmọ tí ń jẹ mo náà ló fi ọ hàn mí Ọlọ́run mo fẹ́ mọ lóru òní mo ti gbọ́ kúrò mo ti dìde mo ní ọlọ́mọdá lọ́bẹ̀ o àwọn bàbá ẹ̀ kí lọ́ọ́ fi ń jarun pákó tí ń sùn láti ẹ̀tọ́ ọlọ́ba nílé rẹ̀ àbí wọ́n nílé tí yàrá rẹ̀ lọ ti gbé mùsùlùmí ò gbọ́. wọ́n àtàdé ẹ̀sìn jọ wọ́n sùn. wọ́n á ní ó dáa náà òru náà ní ìdájọ́ dé ó yẹ ìsìkìtì bó ó wá mọ̀ pé àṣé ò dáa. ẹ tí bá ń tu adìẹ lọ́rùn ó yẹ kó tu lọ́rùn ni. ó yẹ kó tu náà lọ́rùn ni ká tu lọ́rùn. kó fà á kó wá ní yéé kó mọ̀ nira tí mo bí ká já adìẹ lọ́rùn lójijì. أو كذبوا بآيات الله. gbogbo yín tẹ wá ń bí ẹ mọ̀ rò pé ẹ lè dáràn àdágbé kò sí ọ̀nà téèyàn dá tọ́lọ̀ bá forí ẹ̀ṣẹ̀ jìn kò ní forí ẹ̀san jìn. Allahu Akbar. wọ́n yà nánà tó ń jí kákàkiri. wá ṣe n ò ká ti wá sí i lójú ọ̀hún sọ fi ọba fi bẹ́tẹ̀ máa ká lọ́wọ́ lọ́ra mi
sọ̀rọ̀ ìta dáwó rẹ̀ ó tó gẹ́ wáyé àtàfin sọ̀rọ̀ Ọlọ́run wọ́n sì bọ́ bẹ́ẹ̀ wọ́n lọ tà wọ́n fowó rẹ̀ mú gbóná kọ́ òfò lórí òfò kí ni ó jẹ́ òfò náà ni bẹ́ẹ̀ yẹn jí gbogbo ayé ìgbé kò ní ó lálùbáríkà abẹ́sàn ò ní ké ni ẹ̀sán òkè ẹwà rẹ lòmíì ń wà ní ẹsẹ̀ rẹ̀ ó rà nígbà tó fẹ́ kú ẹlòmíì ojú rẹ̀ gbọ̀n èpè ní iṣẹ́ èpè náà. èyàn méjì sí èlé nǹkan gbogbo ẹ̀dá tó bá ti fi ayé rẹ̀ ní ẹlòmíì lára yóò rí bínú Ọlọ́run. وكانوا بها يستهزئون وكانوا بها يستهزئون. gbogbo tí wọ́n ti pè lọ́rọ̀ Ọlọ́run yóò máa mú ní awẹ́wà. bí bá ṣàwọn tó ti wá ọgbẹ́ gbẹ̀kínní wọ́n máa fẹ́ di àfààní. sọ́wọ́ àsìmí dèrè ẹ máa sọ̀rọ̀ ẹlòmíràn tó máa ṣe bí wèrè lójú agbo ìmọ̀ kéré pé tọ́wọ́ mo ti máa lọlé rẹ̀ mo torí ẹ̀ wojú agbo ni n wà sọ́wọ́ àsìdí yẹ̀yẹ́ àfa mi náà sọ̀rọ̀ ẹ̀dáwẹ́ wá àmì mo ká yí àfa ọ̀rọ̀ náà kò sáré tí ò lè bá wí èmi lè yóò ṣe nítorí bá ń ṣe fún àlọ́ ní ṣe máa jọ́lọ̀ máa ṣe. ẹ̀lì sòdodo fáwọn èèyàn wọ́n bà ayé jẹ́. èmi rò pé náà ti kó yẹn kúrò níbí yìí ni pé ẹ ti lọ PS bí wọ́n ṣe ń travel bọ̀ lónìí láti school wọn táwọn fi dé gbogbo bíi wọ́n wá tì lọ ẹ̀ àmọ́ tó wá yà mí lẹ́nu kò wá sóbì tó wá dárìn ọkùnrin fọ ọkọ àwọn aṣọ ọmọdé àǹbàgì àwọn fà wọn ní títì wọn ní Nàìjíríà ilé ń sakọ ẹ̀yin tẹ́ wọlé ìwé tí wọ́n máa kọ́ sẹ́kùn wọn ò ti pẹ́ ní fìwé jẹ nǹkan wọ́n ti pàṣàmọ́ ẹ̀gbọ́n ni wọ́n tún wá kó lọ skul nísìn wọ́n kọ́ kọ́bùlà súnmẹ́ka wọ́n ń kọrùn gígẹ̀ ntí bàbá yín ò fẹ́ kẹ́gẹ́ tó jù ú sílé ìwé ẹ̀ tún wá bá pàdé ẹ̀ ń gẹrun ẹ̀ kọ́ bí ẹ̀ ṣe ń ṣe ọṣẹ kóńtà sódà àwọn náà ṣe sódà jẹ́ ń kàwé lọ ọlọ́sẹ̀ kándù bí ẹ̀ ṣe rẹ̀ aró ntẹ́ ẹ sá fún lábúlé yín tẹ́ fi wọ́fà àṣẹ padà bá pàdé ńlẹ̀wé. Allahu Akbar. Hun lẹ̀kẹ̀ wọ́n tún ní ẹ máa hun lẹ̀kẹ̀ ìwé wa dà ẹ bọ́ plan B nù bẹ́ẹ̀ yìí bá ya wèrè ẹ rí ibi kọrí sí ẹ ra sọ òfin hàn wọ́n ń kọ́ aṣọ orí rẹ̀ láró ẹ mọ̀ pé iléeṣẹ́ ti kúnnù èyí ni ẹ wá bẹ̀rẹ̀ oge wèrè ẹ tó yẹ ká tì sí máa gbà àwẹ̀ pé Ọlọ́run ṣínà fún mi kí n tó jáde ṣùgbọ́n Ọlọ́run ní káwa náà wà lọ kéwù bí yín làwọn ọmọ nìyẹn gbáfẹ́ káàkiri olùyó ti hunrun gbọ́nú yà tẹ̀bí ó ti pa á pò lọ. وكانوا بها يستهزئون وكانوا بها يستهزئون. ẹ sọ fún mi níjọ́ tí wọ́n ti dáyé èyàn wo ni ẹ gbà kún àtúwà mẹ́. ẹ̀yin lè wá ń sakọ gbogbo wọn ò wá wọṣọ lálùbáríkà mọ́ oho dé wọn àmúra báyìí wọn àmọ èmi wá wò kí tó ẹ mọ ibi tẹ ẹ bára yín ẹ tí ì gbọ́n gbèsè ní ìwọ tẹ ń tọ́ lọ́wọ́ nísìn ọ̀sán gbèsè fẹ́ tó bí ọ ìwọ tó mọ̀lẹ́bí ń tọ̀wọ̀ nìkan ọ̀wá ń yọ iye tí wọ́n dá dùn lọ́ọ́ tọ̀ kàn yín wọ́n sì ń gbowó lọ bọ̀dá rẹ̀ wọ́n ń pẹ́ èmi arí bọ̀dá yọ ṣé bọ̀dá rẹ̀ bímọ yóò sìn ọ́ lówó tí bàbá rẹ̀ fún ọ. wọn ò gbọ́ náà lẹ́ fi lè sọ̀rọ̀ mọ́ sọ rí bọ̀dá rẹ̀ tí ń rún wọlé ọ lórí ó ti sọ fọ́mọ rẹ̀ pé múra ọ̀kẹsàn ọ̀kájọ bàbá rẹ̀ ó wá kú bọ́ ti sanjọ́ fún bọ̀dá tiẹ̀ níbi ìrẹ́gbẹ̀
èyí lé ọkọ ẹ̀ lọ oyún lẹ̀ ń wọ́ dálẹ̀ bí ẹ̀yìn. máa dán. bọ́ọ̀ bá mọ̀wé sí lọ́lọ́kọ̀ ọmọ bímọ ọmọ rẹ̀ ó mọ̀ ọ̀mọ̀wé ọ̀tún bímọ. ọ̀la dìndín ìwọ lọ́wọ́ ń bá ká ó tó mi tó ti lé ní 26 years 27 yẹn accident lé ó di òye mọ́ wọ́n ti fúnra bí igi tó rùn pa ọlọ́mọge kí ẹ tó ti pàgbó. ẹ̀rọ ọkùnrin mi tó ló wà ń poli ó ṣàgbà lẹ́kítọ́rà wọn. yóò máa mọ rìn bí èjì fi rìn yàn ẹsẹ̀ wà mọ́ àgbà àyà. ìwọ́n tó yẹ kó ti máa tó mọ̀lẹ́bí yín ọ̀fà àárọ̀ sí ọ̀tún fọ̀sán ṣòfò mọ̀rẹ́tì ọjọ́ alẹ́. وكانوا بها يستهزئون وكانوا بها يستهزئون. jàmáà wa ẹ ti dán dáadáa àfa wọn ńláńlá kan bẹ wọn pè ní Suleimana àmọ́ ń jẹ Suleiman al-Ahmash orúkọ rẹ̀ nù olólọmọkà olóhùn kò lu àwọn òun dà níyẹn kó òun fẹ́ lọ sí ilé Ọlọ́run òun sì fẹ́ sí yàrá ní Muhammad sallallahu alayhi wa sallam yòǹbó rẹ̀ ń lọlé sallallahu alayhi wa sallam ẹ ti ọ̀tí mi lálẹ́ bá inú mi sẹ́ dùnú tí ẹ bá fẹ́ kí n sọ tó dùn máa ń kó yòǹbó ànábì ni sallallahu alayhi wa sallam. Mákà ló wá kọ́kọ́ lọ wọ́n ń tàwáàfù ó wá rí ọ̀dọ́ kan tí ẹjọ́ ń tàwáàfù mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa òun wá lọ́mọ́ká bàbá ẹ̀ wọ́n ń pè Ọlọ́run Allahumma gfirli wa ma azunnuka taf'alu ó ní foríjì mi Ọlọ́run ó ló sọ bẹ́ẹ̀ o ó láàmú òun ò lérò pé ó lè foríjì mi tó ní fẹ́ wí síra mi òun ló tọrọ ṣéèkì ń gbọ́ òun ló tọrọ kọ́lọ̀ foríjì mi ó wá ní òun ò gbà pé ǹjẹ́ lérò bí kéèyàn ní bàbá ẹ fún mi lówó oúnjẹ àmọ́ lérò pé ẹ lè fún mi fa sẹ́wọ̀n pé ó ti yẹyẹ bàbá rẹ wa ó sì wà kó ní ń rò pé ẹ níje ó lòun wá gbà múlẹ̀ kíní pé káì ààyè tọ̀wọ̀ ẹ̀wọ̀n èyí sọ̀sọ́ kù sọ̀ ń bẹ onímọ̀ bá tiẹ̀ lọ ó lòun tún yí wá òun tún kàn lẹ́ẹ̀kejì lọ́mọ kò fún lè wà bá aṣọ nù kẹtẹ fàálù ó tún wí lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ó lòun tún gbà lábàá pé káì wọ́n yìí sọ bá níbí ẹ̀gbọ́n tí mo wí dáadáa ó lòun tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta Musliudin yá fara ha bílí màásí inda shahwatiha. يا فارحا بالمعاصي عند شهوتها أما علمت بأن شاهد الله أما علمت بأن شاهد الله أما علمت بأن شاهد الله إلى متى أنت في لهو وفي لعب إلى متى أنت في لهو وفي لعب وما اعتذارك فيما شاهد الله فيما يعلم الله وما اعتذارك فيما يعلم الله يا فارحا ọba tún yí lẹ́ẹ̀kẹta ó wà tó wá dé lẹ́ẹ̀keje ló wá gbà lọ́mú ó lòun wá bí pé ọmọ mi ni èmi ni Suleiman al-Ahmash ó ní wà fà láì ni mo pàdé lónìí ó wà fà lápá ó ní ká lọ sọrí kàhábà tó ń wá ẹ̀ òun ò gbà kọ́ lọ lè gbàdúrà
ẹ jọ̀ọ́ president ẹ gbọ́ Offa student yọ ní gbogbo àgbáyé president wọn ló wọlé o kékeré ló ń ti jà rẹ ọlápẹ́ ó jà rẹ Nàìjíríà Àmín. torí kì í pa wá sí jẹ wá sí sì ní mo organize ń jẹ kì í ṣe ààrẹ tí ń organize show tí ń ṣe party fún ọmọ ilé ìwé pé tó bá gbapò kínní tó bá lè jó ní òhò lè ṣíra ọ̀sẹ̀yìn ní tiẹ̀ ọ̀kàrẹ̀ ààrẹ dáadáa ìwé sàrẹ̀ nígbò. يا فارحا بالمعاصي. ó wá ya péjọ ó wá ṣe sìgá gbọ́rọ̀ báyìí mo ní sàrẹ̀ nìwọ ó ti jábọ́ sẹ́ńtọ́ fẹ́ fi kékeré rẹ̀ sí ni mọ́ retí àgbà mọ́. عند شهواتها. àfọwọ́ ń sọ pé kí ló dé tó o fi rò pọ́ lọ́hùn ò lè gbàdúrà rẹ̀ ẹ kọjú síbí àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó ṣe pé tó o bá ṣẹ̀ tó o bá rẹ́rìn sí Ọlọ́run sì bínú sí ọ. kí ni kọ́ lẹ́rìn kó a bá ti yẹn jẹ́ àṣẹ pé Ádámù ṣe tọ́lọ̀ ni ó mọ̀ ṣe tó dorí kodò báyìí 40 ọdún kò sí rí sókè. wọ́n ní kí ló dé lójú tì mí lè wọ Ọlọ́run nítorí mọ̀ṣẹ́ mo ṣe gbogbo ta ni ẹ mọ̀ṣẹ́ lẹ́yìn tí ẹ tún wá ń yọ̀. ẹ gbọ́ mi yé ẹ gbọ́ mi yé dáadáa tí wọ́n ń bí pé dákun ẹ̀ṣẹ̀ rẹ̀ àti sánmà tá ń jura wọn lọ ọlẹ́sẹ̀ ń sàgbà sánmà ó dáa wọn kà ó ló dáa kí lẹ́sẹ̀ tó ṣẹ̀ gan ó ní Hussein ọmọ màní Muhammad òun wà nù àwọn 70 ẹ̀gbọ́ tí Yazid àbí bùn Muawiya tó ń yẹ káwọn lọ gé orí rẹ̀ wá. ó lóun wà náà tó pa á. dákun farabalẹ̀ lónìí. bá a mọ́rọ́ ẹsẹ̀ mi wá yàtọ̀ sí àti kéyì tún mọ́rin mi wá. يا شابا لرب العرش عاصي. La ilaha illallah. أتدري ما جزاء ذوي المعاصي. ọ̀sìn ronú kò wọ́n náà mẹ́rin tẹ́ kí ọmọbìnrin kan mọ́lẹ̀ tẹ́ ṣe bàṣàbàṣà ọ̀ tún wá yan ọ̀ ní yan mọ́tò fi kú. ọmọ ọmọ nẹ́bì ọmọ tí Fatima bí Musidi Ali. أيا شابا لرب العرش عاصي. torí ajé àlífà. أتدري ما جزاء ذوي المعاصي. torí pé ajé àlífà jẹ́ khalifa wọ́n sì pa ọmọ ní Muhammad ọmọ olóore wọn. gbogbo yẹn tí ẹ bá ṣàbùrú sọmọ olóore yín ẹ̀sùn ẹkún. ó lóun wà náà tó lọ gé lórí. ó lè lọ́ọ́ fi rò pé tó ń ṣe ti pọ̀ jù kọ́ lọ́n forí jìn lọ. أيا شابا. onígbà tí a gé lórí tán ọmọ mànẹ́bì tí ẹ pa kódà kò tún ní dáa fún wọn. ọmọ Fatima Albatul Fatima Zahra wọ́n bẹ̀ ní orí torí pé èèyàn ń wá gíga láyé kò sẹ́ni tí wọ́n ò lè pa èèyàn ọmọléwé tẹ̀ ń para yín mo pàlù fún yín ọjọ́ alẹ́ fẹ́ẹ́ dé tí ó tẹ̀ lórí yín ẹ̀rí mẹ́sẹ̀ ń bòkú nínú igbó ẹgbẹ́ yín tẹ́ lẹ́jọ́ kàwé tẹ́ pasẹ́yìn fẹ́ǹsì dànù torí kí ni ẹjọ́ ń dun obì sóbì ìtàn láyé ni mẹ́sùn jọ káàdìjì sóbì ìtàn ni ọlọ́mọdé báyẹn jà sóbì ọ̀hún àmọ́mọ́ ẹ̀yà kò ń bẹ̀ ọ̀rẹ́ pé wèrè ni ọ ọmọgbọ́n ọbàyàn dun obì ọ̀fi wá kí láàárọ̀ ọjọ́ kejì irú kí lomi ń gbé ara tẹ́lómi ò ní ṣèbọ́sì lọ fẹ́ mi wọ́n ń já sí wọn náà lọ lórí ọkùnrin mo láìsìkì tiẹ̀ bàjẹ́
ìwọ bẹ jẹ́ ń jà sí yóò yẹ ẹ lẹ̀ fún ọ yóò yẹ ẹ lẹ̀ fún ọ. ẹ wà wo lọ ní wọ́n bá tiẹ̀ jẹ́ ni dínkù di wọ́n dín tí ò dá sáyé rẹ̀ fún ọ. tí ò dá sáyé rẹ̀. ọbọ̀bẹ ọkùnrin mẹ́fà ọba ṣàdéhùn ó ní tiwọn ní àmà mo fẹ́ gbà nǹkan kárí láàrin ẹ̀fà náà ti kan tó ọmọ sí. ṣé ń gbọ́ kò gbọ́ ìwọ náà gbọ́ tó ń wo obìnrin lọ́tọ̀ wá fọ̀ bẹ́ẹ̀ àpò oní tí wọ́n pàdé lágbájá máa gún pa máa dága rẹ̀ orí ẹ̀ mọ̀ burú torí obìnrin ọ̀ ń di ọ̀bẹ ká obìnrin afọlọ́pàá wọn obìnrin fa ọkàrí ọmọkùnrin ó ní tíẹ́tà pa ọ́ obìnrin tó ké variety ni wọn ọ̀ọ́mù tó wù ọ́ ni ìfẹ́ nìkan ló lẹ́nìkan kéré lónìí lẹ́yìn kọ́lá lẹ́yìn kéré ìdúró kéje. أتدري ما جزاء ذوي المعاصي. ó nígbà tí àwọn wá gé orí rẹ̀ tí a gbéra fún Yazid àbí ọmọ Muawiya ó wá rí orí ọmọ ní Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀rù wá bá ó wá lọ gbé abọ́ góòlù olórí yóò gbọ́dọ̀ kanlẹ̀ òun sì ṣe. Atariju ummatun qatalati Husayna. Salamata shafa'ata jaddi yawm al-hisabi. ọjọ́ jẹ́pà Husseini. Atariju ummatun qatalati Husayna. jẹ́pà Husseini. Salamata shafa'ata jaddihi. Bàbá ìyá rẹ̀ Muhammad kò ní sípẹ̀ wọn. ẹ jẹ́ n bá débẹ̀ lálẹ́ ẹ̀yin tí ẹ ní kàkẹ́lẹ́ mọ̀ pé ẹ ti ṣòfò. ẹ̀yin ìka burúkú yìí. ó nígbà tó yá ó wá gbé orí sínú yàrá rẹ̀. ìyàwó rẹ̀ kàn jí lóru ni ẹni kí ni ìyàwó rẹ̀ rí ó rí pé láti sánmà ìmọ́lẹ̀ kan tàn sí orí báyìí ni. ìmọ́lẹ̀ já wa ó wá déédéé bíi tí orí ń wà wọ́n ń kọ́ mọ̀nà torí ẹ̀jẹ̀ ànábì tó wà lára Fátímà ó ti dárọ́ mẹ́ àwọn wo ni ò ṣe rí fín. Atariju ummatun qatalati Husayna. kẹ́gbọ́n dáadáa lónìí ẹ mọ rí ọ̀nà tẹ́ ẹ fẹ́ pa ẹ mọ sí ayé ṣe ìwọ náà gùn náà tí ẹ náà sàṣì yẹn ọmọ orú ẹ̀jẹ̀ jẹ ni ó sàṣì ọ lè dáwọ́ lé kìtì àrọ́mọdọ́mọ rẹ ó mọ̀ dààmú wọn mẹ́jọ wá bá ọ béèrè tó fàjà ọ wá ń kó nǹkan jọ lórí ẹ̀jẹ̀ tó ọmọ orú ẹ̀jẹ̀ tó bí. olórí yìí ò ní lè bá mi gbénu lé ó wá ní kó gbórí ilẹ̀ ẹ̀yìn ìlú àwọn 70 yẹn náà wá gbé lọ àwọn à ń sọ orí náà ìyàwó rẹ náà gbórí ikú nu lé ni ìwọ tó kọ́ ọ sí èèyàn síbi orí èèyàn orí ta lọmọ tí ẹ gé fún ọ. ọ̀rọ̀ sílẹ̀ rẹ̀ ń dàrú wọ́n ní ọ̀fọ̀ orí yẹn gúnṣẹ́ lọ sí aládàá pa ọ ló bá dé tó léyìn Mákà orí àlàájá Shafa'ata jaddihi yawm al-hisabi. Ewi tó wí. Shafa'ata jaddihi yawm al-hisabi. Ẹ wò mí ẹ dákun. Bàbá gbórí dẹ́yìn ìlú. Arákùnrin gbogbo àwọn wà ń bẹ̀. Ó nígbà tó yá báyìí lẹ́yìn ìlú ló bá rí déédéé aago káàbọ̀ lóru ló bá rí tí kùrukùru ń bọ̀ láti sánmà ẹ̀sùjò níbi tí a gbé sínú igbó ó ní yóò balẹ̀ báyìí ó di ọkùnrin gbọ̀gbọ̀rọ̀ tó ga ní ẹsẹ̀ bàtà 70 60 tó ga ní orúnkún ó ṣe gbogbo ẹ̀
àgbàlagbà jọ̀kújọ̀kú jọ̀kújọ̀kú. ó wá lọ bí orí ó wá náwó sí ẹ dákun ẹ̀yin ká ti ṣe òfò Allahu Akbar. ẹ ṣe òfò ẹ gbọ́ fa aqbala atawakafa ala ra'si yìí àbí ala ra'si ó wá dúró níbi orí yẹn ó dún bí orí wọn. faqala assalamu alayka ya waliyallah assalamu alayka ya baqiyata salihin. Allahu Akbar. ó ní wọ́n ti hàn bẹ́ẹ̀ lórí àlàáfíà náà kò máa jẹ́ tiẹ̀ kó máa jẹ́ tiẹ̀. ìwọ wòlíì ọlọ́run ìwọ wòlíì ọlọ́run. ìwọ tó sẹ́kù náà ọmọ ẹni rè náà ọmọ ẹni rè. wọ́n ní ẹ pa báyìí ìwọ náà pa báyìí. tálẹ̀ mọ̀ tó sọ̀kalẹ̀ ó ní wọ́n sọ pé sọ̀kalẹ̀ àti ádámà ló wá bá sunkún Allahu Akbar. ànábì ádámà sọ nítorí orí tẹ́ ó gé sọ nítorí orí tán gé. ànábì ádámà. ọmọ ọmọ ànábì lè pa báyìí lè pa báyìí. ló bá sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀. ẹ̀gbọ́n tó wá sọ ẹ̀ dá mi lóhùn Na'am. ẹ̀ dá mi lóhùn Abqakumullah. ó ní ìṣtà ṣàìdù tiẹ̀ náà nù manga ó lọ ṣe ayé dáadáa ọ̀sáyé dáadáa. ọ̀sáyé eré ọ̀sáyé eré. ẹ̀ gbọ́ wa kutil tàtọ̀rí ìdá Allah. àbọ̀ wọn pọ̀ ọ́ nípakúpa wọn pọ̀ ọ́ sí jáde jù wọn lè mọ̀ ahọ́n lè mọ̀. ẹ̀ gbọ́ walam tazal atshana hatta alukọ̀kakọ̀ lọ́ọ́ bínà ẹ̀ gbọ́ òǹgbẹ wa gbé ọ fá òǹgbẹ ní wọ́n fi pa ọ̀hún ọ̀jẹ́ ọmọ mi tí wọ́n fi gbé ọ lórí Allahu Akbar. títí tọ́lọ́ fi ní ọwọ́ bá wa bàbá làbà rẹ̀ níbí Allahu Akbar. ìwọ ní ẹ pa báyìí ìwọ náà pa báyìí. ẹ gbọ́ ó ní rahimakallah ọlọ́run foríjì ọ́ ọlọ́run foríjì ọ́. ẹ gbọ́ wàgàfàrà ẹ gbọ́ ọlọ́run ó ní wàlá gàfàrà lè kọ́ tìlíkà Allahu Akbar. ẹ tó pa ọ́ kò ní rí ìyọnu ọlọ́run èyí ní rí ọ̀nà ọlọ́run. òkú ti kú o ẹnìkan ní gbẹ ìpè sẹ́ o ẹnìkan ní gbèpè iṣẹ́. ẹ̀yin tẹ́ ẹ sórí ibú ládùúgbò ẹ wo iye orí tí mo ṣe pèlè tó mọ̀ sí pèlè. pé ẹni ó ká aṣọ rẹ kò ní sórí ire èyí sórí ire. ẹnu kó bàtà rẹ yóò ṣòfò Yóò ṣòfò. iye ẹnu tó sọ̀nà lórí ibú tẹ̀sí láyé. Allahu Akbar. àtàríjù ummatun qatalat Husayna ẹ jù ń bá nàbì dáadáa ní. shafa'ata jaddi yawm al-hisabi. alwailu likọ́ọ̀tì líkà ẹni tó pa ọ́ tó pa ọ́. tó gé ọ lórí jákujàku báyìí jákujàku báyìí. ìbínú ọlọ́run ó jẹ tiẹ̀ yóò jẹ́ tiẹ̀. yóò rí ìbínú ọlọ́run gádà ńlọ́la mínà náírì kódà yóò wọ ọ̀nà ọlọ́run ní foríjì. ọlọ́run ní foríjì. ó lóun sì ń gbọ́ ọlọ́run sì ń gbọ́. àwọn náà náà ń sèpè lè àná náà ń sí pèlè. ó ló tún ṣe ó sì sàá sà. ẹ gbọ́ ló tún gbọ́ tí kùrukùru tún bọ̀ bla Tún bla bọ̀. bla 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 ẹ̀sùn jò ló bá ń gbọ́ sọ̀kalẹ̀ ìyanu ìwọ náà sọ̀kalẹ̀ wá sépè tiẹ̀ náà wá sépè tiẹ̀ náà. núhù náà kàn tó dé ni òun náà bá dé. ó bá lọ bí orí ó lọ bí orí nì. ó sọ tí ádámù sọ ẹ̀yin tẹ̀ ń pààyàn lẹ́kún tẹ́ ń pààyàn lẹ́kún. ọkọ lè rẹ wá dúró ní ìrètí tì ẹ̀, wòye orí tó wọlé pé ẹni ó ṣe yìí ò ní sórí ire ẹrù ó sì bá ọ́. ẹrù ó sì bá ọ́. ẹrù ó sì bá ọ́. àyàkọ́ ní àyàkọ́ ọ̀hún. òfò lọ ní bẹ́ẹ̀ ni. ṣé mo lè bá tàn yín délẹ̀ abqakumullah. ẹ dá mi lóhùn ọlọ́run yára ń pẹ́. òun náà tún fún ní èpè òun náà fún lépè. ó tún dẹ̀ kẹta ní díjẹ́ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀. tàná tó ní kó sọ̀kalẹ̀ o ta ni. ẹ dá mi lóhùn anabi Ibrahim ló ń bá dé ló ń dé ń tiẹ̀. ó dúró digbí ó dúró digbí. ẹ gbọ́ kò ga jù èè ga jù. kò kúrú jù èè kúrú jù. ẹ gbọ́ ojú rẹ̀ funfun gbò ẹ gbọ́ ó léwu yẹ́rìyẹ́rì la òun náà tún fún ní èpè ó dé pé anabi mélòó ìdí mẹ́ta. ọ̀kàrẹ̀ ìyẹn tó dé ní sọ̀kalẹ̀ ìwọ Musa ìwọ Musa ìwọ náà sọ̀kalẹ̀. onígbà tí Musa dé òun sangun ó sangun. òwò ń páàrì ní Musa òun ń parí. wọ́n sùn wà ní gbogbo ara rẹ̀ bẹ́ẹ̀ ni. ẹni bá gbámúlẹ̀ kan ó fàyà ni anta Musa anta Musa wa Musa la yusibuka min. kódà Musa wọ́n ní ìrí rẹ̀ ń báyẹn lẹ́rù títí bọ̀ tí sẹ́wẹ̀ jìm nílẹ̀ mì ilẹ̀ mi.
gbogbo kan wá mí títì nǹkan mì tìtì. pẹ̀lú ìbínú ló sọ̀kalẹ̀ ń jẹ. haythu wajjahta òun náà tó ń wọ̀ ń bẹ̀. fa inna. gbogbo tí wọ́n ń sọ̀kalẹ̀ aṣọ àlùjànnà ni ẹ wọ̀ Allahu Akbar. àmì pè ní àwọn aṣẹ lórílẹ̀. Allah. fa inna Allaha dhu Musa. ó tún ṣe sà kúrúkúrú mi tún dé mi tó dé. ànábì yìí sá lóde o Aleyhisselam. ẹ sọ bẹ́ẹ̀ anta Musa. ó lójú tiẹ̀ ojú tiẹ̀. ó pọ́n ojú rẹ̀ pọ́n ojú rẹ̀ pọ́n. ó rẹ́ẹ̀dì ni. wa Musa la yusibuka min. gbàtọ́ wá rẹ́ẹ̀dì yẹn ó wá ní yẹ́lò lójú ó ti sunkún yó Oyìsunkún pé yóò. ọmọ ànábì ni ẹ pa báyìí. Nípa báyìí nípa púpa. ó ló tún ṣe sà Ó lè sà. kúrúkúrú kan wá ń bọ̀ ní tiẹ̀ láti bíi sí Ìlọrin náà ti ń gbọ́dún nù rẹ̀ Wọ́n ti ń gbọ́ dúdú ẹ̀. gbogbo ogi mì Gbòógì mì. gbogbo òkè mì títì Gbòógì mì tìtì. yóò sọ̀kalẹ̀ báyìí ló bá di ànábì Muhammad. sallallahu Alaihi wasallam. atariju ummatun qatalat Husayna shafa'ata jaddihi yawm al-hisabi. atẹ́gùn ń fẹ́ ní kí n máa wọlé Máa wọlé. àyànfẹ́ Ọlọ́run Àyànfẹ́ Ọlọ́run. ọkú ọ̀rọ̀ ọmọ Ọkọ ọ̀rọ̀ ọmọ. ẹ̀yẹn ni bí dáràn. Ẹ dáràn. ànábì sọ̀kalẹ̀ báyìí Ó sọ̀kalẹ̀ báyìí. ẹ tẹ̀lé mi lápò ọ̀tún rẹ báyìí àmàlẹ́ka tó lọ ṣúà Wọ́n tó lọ sọ a. ẹ láti ta ni àti Fatima tó bí Hùsẹ́nì jẹ́ pa La ilaha illallah. àti Hassan ìkejì ẹ̀ Ìkejì rẹ̀. ní ẹjọ́ sọ̀kalẹ̀ Wọ́n jọ sọ̀kalẹ̀. ó lọ pẹ́ rí náà ni kò sí ní tẹ́ ẹ bàjẹ́ tẹ́ gbègbè lórí ẹ̀ Allahu Akbar. ìyẹn sá aṣọ Ó sásọ. lọ́dún kọ̀la Lọ́dún kọ̀la. ó wọ bàtà lọ jímọ̀ mọ́sálásí Mọ́sálásí. wọ́n sì kó wọn ní àyè Ní àyín. bàtà tuntun Ibi mo bọ́ sí. kò gánà mùsùlùmí pẹ̀lẹ́ irú ò ní ṣẹlẹ̀ sí ọ atariju wọ́n kó bàtà rẹ̀ ummatun qatalat Husayna àánú rẹ̀ ṣe mí jọ́nà ẹsẹ̀ lórí wálé shafa'ata wọ́n ń kùn ní wọ́n ń pòṣé jaddihi yawm al-hisabi. mọ́kúrọ́ wọ́n náà ṣépè ìjọ náà ẹni tó kó bẹ́ẹ̀ ti darọ nísìn kò lè gbé Èlé gbé. Kò lè gbé. èpè ò lè gbé o Èpè ò lè gbé. àdúrà ò sì lè gbé Àdúrà náà ò sì lè gbé. àwọn gbígbà àdúrà náà la jókòó yìí Àbí. tí wọ́n máa gbé ni báyìí kò rí wọ́n lọ gbàdúrà gbọ́dọ̀ ti yàn tiẹ̀. Ó lọ ti yan tiẹ̀. Ànábì wa ń sun ẹkún sallallahu alayhi wa sallam. Ànábì wa gbé orí Ó gbé orí náà. ẹ wá bí amọ ọmọ rẹ ni Ọmọ rẹ ni. ó wá gbórí mọ yàrá báyìí Ó di mọ́yà. wọ́n pe Ádámù wa pàkẹrẹ mọ́ pé má ṣe bá ń dákun Síbáhùn. wọ́n lọ rí tán àjọ mi ń ṣe fọ́mọ mi Àjọ mi. mo sì kú tán wọ́n sì ń pa àwọn ọmọ mi La ilaha illallah. ó náà tó pa ìwọ̀n ṣe kèfèrí bá Wọ́n ṣe kèfèrí. Ládùúgbò rẹ̀ tí mo ṣe wọ́n. ewu ọmọ tí mo fọmọ mi sọ wọ́n sì ń gé e lórí Wọ́n sì ń gé wọn lórí. Ànábì ń sunkún Ànábì ń sun ẹkún. ó wá gbé orí fún Fatima ó ní wọn náà gbé Wọ́n náà gbé. Wọ́n náà gbé. Orí nǹkan. Fatima wa gbà á Ó gbà á. ó wá bu ẹkún Ó bu ẹkún. ó ní wọn náà tó pọ̀ mọ́ mi kò mọ síbi èmi wọn ọ̀ dájọ́ láàrin wọn àjọ kìámà Allahu Akbar. nítorí wọn bá ṣe àbí èmi tí wọn fi pa Tán fi pa. abiyamọ ẹ̀yin tẹ́ fọmọ pa ọlọ́mọ lẹ́kún ẹ dáràn àjọ kìámà Dáràn. àwọn kan náà ní kú dáadáa Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ sin ayé. ọ̀run wa tún bẹ Ọ̀run bẹ̀. khasira dunya wal akhirah dhalika huwa al-khusranul mubin ọ̀rẹ́ yìí kàlá ń sọ lálẹ́ Bẹ́ẹ̀ ni. atariju Musliudeen ummatun qatalat Husayna. Ànábì ké Ànábì ké. ha màláíkà kan bá dìde Ó dìde. ó lànà bí oníkìlódé tó ń sunkún Kí ló dé? èmi lọ́lọ́run fi kápá sánmọ̀lẹ́ lọ́wọ́ pẹ̀lú ọlá rẹ̀ Pẹ̀lú ọlá rẹ̀. pamílẹ́sẹ̀ kí n ya lù wọ́n Kí n ya lù wọ́n. àwọn tó pọ̀ ọmọ rẹ̀ Ànábì ò dáhùn Ànábì ò dáhùn. mo fẹ́ kẹ́ ẹ̀yẹ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ìkan tó bóde Ó bóde. ó ní gbogbo Bihar
gbogbo búdò tó wà láyé mi mo ní ẹ̀ Ọlọ́run ló fi mí sọ̀gá ọ̀nà ìrúpa ànábì dẹ̀ mọ̀ sí bá èmi àtijọ́ mi ní májẹ̀mú Ọlọ́run ló fi àjẹwọ́ kì í ṣe mi ẹ gbọ́. شفاعة جدي يوم الحساب. jàmáà wa Hasan wa wo ọ̀kan ó ní ànábì kí ló ń sunkún fún ó náà tó pa èkejì mi náà nù ànábì wa ní ẹgbẹ́ yìí ni ó lò ló ń dà pé bẹ́ẹ̀ ni ànábì ló dà báyìí màláíkà tẹ̀lé mi wá ẹ máa dún Ọlọ́run lọ́kọ̀ọ̀kan ẹ máa ṣe fún wọn tí ẹ ṣe fún ọmọ mi wọn mú yìí ọbẹ̀ tí wọn fojú rí orí kan bọ́ ni orí bá ń bọ́ ó wá kú ọkùnrin yìí nìkan sẹ́fẹ̀sẹ̀ kí báyìí ó ní yé ìwà nábì ọ̀ìṣe ká ṣàánú mi má jẹ́ wọ́n pa mí ànábì ni ẹ fi ilẹ̀ yorùbá ànábì jèrè. àtàríjú. bá ń wọ orin kan tó kí ànábì dákun ó yá. يا سيد السادات جئتك قاصدا. ànábì sẹ́ ó ní ẹ fi ilẹ̀ ọba lè kí o gbọ́. ó lémi tí wọ́n fi bẹ Ọlọ́run tí ó gbọ́ lọ́ọ́ bẹ̀ mí ní gbọ́ ẹ fi ilẹ̀ má pa. nítorí ó kú nìkan náà 70 nìyẹn àmọ́ ó rí nítorí kí wọ́n pa lọ. ànábì wa sún mọ́ ó ní sọ wà nù wọn ó lọ wà nù wọn tẹ́ ẹ pọ́ mọ́ mi kò ní dáa fún ọ tí ojú kan pa lọ èyí tó wá kéré níta níbi ìṣe fún ànábì wa sún mọ́ ó wá gbà ní ojú níta níbi náà tó fún ní ìfọ́jú ó wá bọ̀rọ̀ rẹ̀ wípé ànábì fọ́ọ̀nù lójú ó fún tààrà. ọkùnrin wa ni sun ẹyin so ànábì nà ó sì ṣe pèlè ọ̀tàrà àwọn ló ṣe pé o ó ní bọ́ sọ̀rọ̀ mọ́ kọ́mọ kò tiẹ̀ bá tèmi ẹ̀yin tẹ wà bí tẹ̀ ń bọ́ lórí ibú rìn ẹni ó máa lọ yóò kò tiẹ̀ báyìí ìwọ lọ jalè àmádìẹ tó gbé ẹjọ́ jẹ́ ni ó ní fún mi ní ìtàn bẹ̀ yẹn fún àtàsí. Bèrè bí ẹni bàbá rẹ ò sí díẹ̀ tó ti rí ta adìẹ bíi 15 nulẹ rẹ dákun o bóni bàbá rẹ ti ń sin díẹ̀ sítúdẹ̀ntì tó gún ìyẹn lásùbà kò sì gbé suwa lé bí ìṣe ń gbọ́dọ̀ bó ní sáré máa bọ̀ lọ́ba ajẹ́mbẹ́ ẹjọ́ sí àgbà kò ní. ntòkó bá yín nu ìwádìí bí èèyàn ti rí nǹkan àtẹnu. ọwọ́ epo àbíkẹ́ máa yẹ̀yẹ́ kújẹ káàkiri ìyẹn jì ní o ìyẹn gbé ní o ọ̀sáré tọ́ọ̀bù àsáró lòún wà jẹ́ báyìí báyìí lè bọ́ lórí ibú ni kí ló ń ṣe jàmá yóò sọrí ibú ni bí tí ń lọ lálẹ́ yìí àáfàá ni yà fún mi àkọ́kọ́ ọ̀pọ̀ ọmọ ànẹ́bì ẹ̀kejì ànábì ṣépè fún ọ ẹ̀kejì tó wá fọ́ ọ ní etí ọ̀ọ́ni lè bá mi rìn ẹ jọ ẹ̀yin tẹ̀ ń rọ́jú bó lórí ibú ṣe sẹ́yìn náà lẹ́mìí àti tó lórí ibú ni túláàsì kọ́ lọ rẹ̀ bẹ́ẹ̀ ni n tó ní mi náà ní kí n bó lórí ibú rìn n sọ fún ọ pé ọjọ́ mi dákun ìyẹn gbóbìn wa sunlé ọ sẹmẹ ẹjọ wa wà ń yàrá jáde ìwọ náà fóònù ọbẹ̀ jẹ̀bà ṣùgbọ́n ọ̀bọ̀dé olùsọ ọbú kò sún òtàkàkà ọrùn ẹ̀ mọ̀ tí ń da ayé ru mọ́sọ́lá lẹ̀ kankan lẹ́ ń ba ayé jẹ́ ẹsẹ̀ lẹ́ni ẹnì kejì ń kọ́sẹ̀ ẹni tí ń ba ayé jẹ́ ayé jẹ́ náà wà á bàjẹ́ ìwọ fẹ́ kàwé lọ fi wọ́fà ìkejì ò wá wọ kíláàsì ọwọ́ tẹ̀lé jáde dákun
kí ló bí ìrẹ́gbẹ́ kalẹ̀ tó fẹ́ lọ dé bá ń lé. tó fẹ́ lọ dé bá ń lé. ṣé mo gúnlẹ̀ àbí gúnlẹ̀ lálẹ́. àwòkọ́ ọkùnrin ọlọ́. èmi ní báyẹn kẹgbẹ́ èmi tí mo níran èmi báyẹn kẹgbẹ́ bẹ́ẹ̀ jòkó lágbára mi ń bẹ̀ o mo lè mọ́ dìde tí ì dalẹ̀ wọ́n lé kí n sọ kí n ka tíra kí n lọ mọ́ bá tèmi lọ táwọn ní bá ká àmì ń bẹ títí wọn bá bàjẹ́ ayé ò lè mọ̀ tí o sì gbọ́dọ̀ yín gẹ́ wọ́n ti gbọ́ lójú ẹsẹ̀ ẹ̀yẹn wo jẹjọ́ tójò já sí wá sí kọ́ọ̀lù tí mo gbà ní ayé àárín wọn sì wọ́n mọ̀ kójú rọ̀ lọ́fà àárín níwá sí sí òsí wọ́n ní wọn náà mọ̀ tí ó bàjẹ́ fún wa sí ìyẹn tí ó mọ̀ dààmú náà ni. wọ́n á ń bẹ́ni tó rìn lọ tí wọ́n béèrè lé àwọn á ń bá a sọ̀rẹ́ ó ti tà ọ́ sọ́rí ilé oúnjẹ tó mú ọ lọ tó ní ọ jẹ nǹkan owó rẹ̀ lọ́nà ẹ dákun èèyàn tí ò kọ́lé wá ní kí wọ́n á lọ wọlé tó ń kọ́ èmi ó tẹ̀lé ta ni wọ́n ti gbẹ́ kóòtù tó ń sọ̀rọ̀ sí kò sẹ́ńtọ̀ lé báká ìyẹn lọ jí mọ́tò oníjà stroll lọ ẹ mọ̀ níjà stroke mọ́ ẹ̀rọ lápárọ̀ lẹ́sẹ̀ ẹ̀ gbé ń bò ọkùnbára rẹ bá ọ̀fẹ́ stroke nǹkan sí ọ múrọ̀ stroke. wọ́n ní ọkà lọ ló gbé ọdún lẹ́fì náà ní ẹ bọ́lẹ̀ lálẹ́ ìjọ ìyàwó ló bá ní ẹ wọlé ó tó rò kó ọ̀fẹ́ lọ sàdúrà ní gbògìrì bí lówó yáa adé tí wọ́n yàrá yìí àná kéde àbẹ́ kó bá ti bọ̀ lójú rẹ̀. Enter my friend wà bu ẹkùn bisimilayi sọ no bó lọ wí jèrè. wàkọ́rin ìdá ọ̀rántà. ẹ wá ń bá yẹn èyàn gbọ́kọ̀ wá ó ní tọ́lọ̀ ń senu wọn náà yí di lọ ó yóò lọ jí ni. èmi ò ní lọ o ọlọ́run ló mọ iye ìgbà tí n tí ní mọ́tò ọkọ̀ tí wọ́n á gbé kí mi bì má lọ́nà wọn ra tèmi náà ṣé ò wá rà ńjọ́ tí ò ra tèmi masisi mo ìbẹ̀rẹ̀ ayé white benz 230 gbàtí mo wà lọ́dọ̀ ní sẹ́ ní nǹkan kọ̀ọ̀kan ẹ̀fọ́ ló tètè ń gun mọ́tò wọ̀. Hurran fa innama. gbogbo tí mo bí ọba mọ́tò lọ́ọ̀ mi ni. yazinu wa yuzri. kò sí ètí ìsọkọ̀ náà fi gbé lọ skul. bilfata qurana ooo. wọn ò bá mi lẹ́yìn tí n fẹsẹ̀ rìn. benz 230 white colour. Kwara AH 123 FFA nọ́mbà ọkọ̀ mi nù. ogun ha àti wá ha máa kọjá 123 ọlẹ́yìn lẹ́mọ̀ nọ́mbà tí yóò lè gbàgbé láyé àbẹ̀ tí bẹ́ẹ̀ kú lórí yóò rántí ọ̀sà kà lórí tìrì ẹ bọ́ ṣe fọ́ fún gbomi tó ọmọ wà lórí tìrì ẹ̀rí kan lọ tàn án fún àti yọrin mi. وقارن إذا قارنت حرا فإنما. àmọ́ àbárin ń jọ náà gbogbo ọmọ mi wọ̀nyí wọn ò bọ́ lórí ibú ní nẹ́fìlẹ̀ yẹn nùlú bọ́mọlúwàbí rìn sẹ́gbẹ́ kó báyìí ìwọ náà máa gbóhùn èyàn sì ra oko sí ọlọ́kọ́ kó lọ àwọn afẹ́sà tí wọ́n nínú ẹ mú àkùrẹ́ náà tí wọ́n bá gbó wọ́n ní múrí wọ́n kọ́kọ́ fọ́ ní etí omi sun jáde. ìkan sí ẹwà jẹ́ ń jó ní àtúntò ti ṣe nǹkan mìíràn mẹ́wàá. yóò bá lọ sùn lórí sàárè ó ní gàrí ń lé ẹ̀wà tẹ́lẹ̀wà gbé kalẹ̀ àtúntò ti ṣe gbó mọ́ ó tó tí ò jẹ́ níwọ̀nba ní nfọ̀ ẹ̀wà tó fọ́ kúkẹ́ àsán ni ó lẹ́wà òun tẹ ń gbé kinní dáadáa jẹ jọ mẹ́ta kò jí sí ayé wọn lọ wẹ̀ nínú ẹrọ̀fọ̀ wọn pé gàrí ń lé mi wọn bẹ̀rẹ̀ wèrè ẹjọ́ mọ̀ bá yàn olórí ibú rìn ẹsẹ̀ sẹ́ni tẹ́ mọ̀ bá rìn bẹ́ẹ̀ ni ìyá ìyá tẹ wà níwọ̀n àṣẹ ẹsẹ̀ jẹ́ ẹni tí ò tọ́ ọmọ tiẹ̀ mọ̀ bá rìn yóò pa tí ń bẹ̀ tọ́. lójú ẹni tí ò tọ́ tiẹ̀ wá pé ọ̀rí bàtà mi ètò àǹgánà ló rà wá kódà gèlè mi tàmẹ́ríkà ló ránṣẹ́ kò sì tọ́ tiẹ̀ ńgbà tó ń tọ́ tiẹ̀ kò ní jọ́ jèrè ọmọ rẹ mọ́ ẹnu yín ò bò kò sí tẹ̀lé sọ fún ọ̀rẹ́ yín ọ̀tá sílẹ̀ ń sọ̀rọ̀ fún. sísàsùn mi kọ́ wò ẹran kọ̀ǹdùkọ̀ǹdù èyí o
ọmọ ní ibùsàlẹ̀ ti gbé ránṣẹ́ múra ṣòfò. múra ṣòfò fara ara ilé yẹn lọ́wọ́. èyí ọ̀dọ́ ẹgbẹ́ abẹ́ ìdá. ọkọ ọkùnrin lọ. mo fẹ́ bí lọ́rọ̀ kan tá a lẹ́yìn máa bá rìn jìn olóríire àbí ẹ̀ dáhùn èyí tó ti ń bá rìn tí ó ya wèrè ńkọ́ ọ̀ filẹ̀ yóò dà fún ọ ìwọ lọ purọ́. bẹ́ẹ̀ni ọ̀parọ́. ìkànnì òhùn bá yàn burúkú ni wọ́n tó sọ̀rọ̀ lọ purọ́ ó lóun ò filẹ̀ jẹ́ wọn bá tiẹ̀ lọ. wọn bá tiẹ̀ lọ. kí wọ́n lè bá jèrè kó purọ́ kẹ̀ wọ́n láìkẹ́ ó ló filẹ̀ látàlẹ́ yìí. filẹ̀ látàlẹ́ yìí. ń tún bọ̀ látùbà ọ̀rẹ́ kan sọ pé ọ̀sìn lé. alákòóbá ni. وقارن إذا قارنت. bí ìbáṣepọ̀ ọyọ ọ̀rẹ́ ẹ bú ọ̀rẹ́ rẹ wá lọ fi ọ́ fọkùnrin ó ti gbowó fa ó wá ní mo fẹ́ kọ́ ọmọ ṣeré fún wọn nǹkan bàjẹ́ ayé rẹ bàjẹ́ kọ́ ọmọ ṣeré fún ta ni ọ̀sìn mọ iye tó gbà dìndìnrìn ẹ̀kan bá ara kírẹ́dìtì sí fóònù ẹ̀ ó ní lóòdù mi ó rí rẹ burú ẹ tó mú ọ lọ òye ṣe tẹ̀ra alẹ̀ alára àlùbọ́sà yẹyẹyẹ àwọn amú lọ máa ṣeré fún wa. wọ́n fi ọ́ ṣàlejò. sọ ọmọ iye tó gbà. wọ́n gbọ́ àbí wọ́n dá. sọ́yìn náà fọ ọ̀rẹ́ búlẹ̀ ẹ̀ka rẹ̀ yóò dáa fún yín òdodo ní ọ̀sọ̀ mo rí i pé ẹ gbọ́ wá sí lálẹ́ sí jẹ́wọ́ pé fi ẹ lẹ̀ èyí wá mú ọ pé wá lọ ó fẹ́ fi ọ́ ṣòwò ẹ dákun ọ̀sìn owó nàbì ọ̀kárí ọmọkùnrin mo láìka ẹ̀wọ̀n ìwọ̀n mú tí ń tiẹ̀ ọ̀rọ̀ gidi náà ń sọ yóò fi ọ́ ṣòwò nàbì ó wá ti gbowó ó wá ní kí wọ́n kàn lọ sùn kí lọ ní tòun ò ní kì í ṣe fi tí ẹ di ó yẹ kọ́ lebi tó ní ẹ̀ bá pé ń tọ́ ní gbé kalẹ̀ wọn ni wọn náà gbé ara bó kí ló ṣe tiẹ̀ sọ lásìdẹ́ǹtì ni. tọ́wádìí láàrọ̀ la ni wọ́n á ṣètù rẹ̀. a mú ọ̀rọ̀ bíi jẹ́ ti lù ọ́ wọ́n kọ́ faṣọ pupa wí ara náà wọ́n ti tilẹ̀kùn mọ́ ọmọ ibi tó yà sí wọn sọ́ni pé ní ìsìn ọ̀rẹ́ ni pé ọmọ wọ́n ti yọ ọkọ̀ mú òkun rẹ̀ láti kéke ọtí ń gbáyé opó sógbó àbí òdà ó náà gbọ́ tó olódò ọ̀rọ̀ lẹ́gbọ́ ká ọ̀rọ̀ rẹ̀ ká ṣàdúrà. وقارن إذا قارنت. gbàtí àwọn àlọ́dọ̀ tí kálukú sọ ẹ́ tí ó sì mú lémi ó sàfà gbogbo àwọn ọ̀rẹ́ mi wá kíní kan bank manager ló fẹ́ jẹ Abuja straight ǹjẹ́ wọn tiẹ̀ dá àáfàá ni mi jẹ́mọ́ bo ní ẹ wọ̀ tá a lè wọ̀ lónìí àfi tábà tún wọ̀ tí wọ́n ní kàn fíìlì fọ́ọ̀mù tọ́gà wọn wàá pàdé mi ń ta pé ẹ ń bọ̀ gbà mo dúró lórí ẹsẹ̀ mi ṣé ò gbè mí ẹ dákun tí n bá tẹ̀lé ẹ lọ ta ní òdìrí abàmì mú lónìí mo ní kẹ́yìn òkè tí wọ́n bá ké níran yín o ẹ kékeré máa fi kẹ́fi sin lọ́ọ̀ ni ẹ má jẹ́ wọ́n gba nǹkan lọ́wọ́ yín wọ́n lọ skul ọ̀rẹ́ rẹ̀ kan wá dé ó wá gbé ayò dé ó lè ta àtàlálẹ̀ ànátì òun ò kàwé kó sì ń tẹ́lẹ̀ bàjẹ́ láyé rẹ̀ wọ́n mọ̀ ọbọ̀ tí èkú ni ṣé ẹ gbọ́ àṣàlẹ̀ kó o bọ́ọ̀ ṣe wà ipò tẹ́ bá sọ kò lè dáhùn tí wàá sọ pé ẹ fẹ́ lagi igi ni máa ń là kásọ mi lé tiẹ̀ tí wàá jọ ọ̀rọ̀ pákó kò ní dáhùn kí ló fẹ́ wá ṣe kò lọ́ọ̀rẹ́ ju pákó lọ bá ti jòkó sọ mi lé o ẹ tiẹ̀ lé dáhùn àwọn pákó sí irun ó kọ́ lé olọ́kọ̀ lọ mọ́kà bọ́ọ̀ bàbá ṣe lọ́jọ́ kó ti ń pákó kí sọ́dọ̀ sí kó sí ọmú àtúnfi. حرا فإنما يزين ويزري بالفتى قرناؤه. èyí ó tẹ̀lé èyí ó níyì ni ẹni tí wọ́n bá rìn ní òkòbá. ẹ dá mi lóhùn tí èèyàn bá fẹ́ kéèmì àtọ̀ ń wojú ara wa ní kí ni ó ṣe kó discourage iṣẹ́ tí ń ṣe nà yóò kó bá mi àfi kọ́lé àfi káàsẹ̀ àfi tọ́mọ gbòǹkan láfi ṣe kọ́lọ́mọ tí ó bàjẹ́. àmín. njọ́ náà wọ́n sì ní mọ́kìndà ni mo ní tí bàbá tèmi ń ṣe nu tí wàá gbé mi
èmi ni wọ́n ọ̀dọ́ ń ṣe ká kí ló ń ṣe kiri. tó máa ti ń ṣe ráìsì nílẹ̀ ọ̀rẹ́ láàárọ̀ ìwọ lọ́kọ̀ lọ jiyàn bẹ́ẹ̀ni. ó tún mọ ẹ̀mí tí ó ti gbé lọ lé ń bá ń kú lọ́sàn-án àwọn à ń gbé ọkà ọ̀wá ń jẹ ká bí túùpù ìtúùpù. ègbodò tó bá gbé yẹn tán lálẹ́ sàlámù àlékún lẹ́gbọ̀ ó wọlé nù. ó wá jiyàn nù ó wá jiyàn nù. ọ̀rẹ́ náà wá gbọ́n ó ní ẹ tètè gun tẹ́gùn olórí búfẹ́ dé ó wá ní tẹ́wá ti gun ẹ tán ẹ sá nà ká lọ́ọ̀kan oúnjẹ yánu báyìí mo fẹ́ tọ̀ ń lọ jẹun ní wọ́n ti mọ ọmọ oúnjẹ kújẹ bíi túùpù ẹnu làrò. a ṣàdúrà nísìnyí náà. dákun sọ fẹ́ gbẹ̀kú yẹn màláíkà ọ̀fẹ́ gbà mọ́síkà o wọ́n sì kà. yóò sì mọ lálẹ́ yìí nù yóò sì mọ lálẹ́ inú. ó yá owó àdúrà yín. owó àdúrà. Amina. kẹ́hìn sódẹ́ǹtì lè wà pé tí ń jáná sí mi sẹ́gbẹ́ yín o ìwọ pìrìẹ́ndì tó ń sakọ. tó ń sakọ. sì máa kùn òwe ọ̀nà ẹ̀ bá ìwé ọ̀nà. show as pay like seriously as in àjọṣe sáàmù. àjọwáṣẹ̀ sáàmù ni sèbà nani ọmọ sọ olódò wò lọ rí jẹ. Mujibun sari'un fal umuru tayassarat. àbí dókítà ló jókòó yìí dókítà. doctor yes PhD holder bẹ́ẹ̀ni. màárà màkà tó kàn wà ní PhD tí ń sàgbọ́n námi àti mo bí ìsẹ̀gbẹ́ rẹ̀ àbí. àti bí mo tó ti sáà tó ti ṣe masters lọ́mọ tí mo bínú fúnra mi àbí àlọ́mọ tá a ti náà lọ lẹ òkèèrè tó ti dé tó ti dé. yàrá máa fìwé sakọ́sáwà àbí. tí ì mọ iye ọmọ tí mo ti tọrọ yunifásitì láyé mi bó lọ́ọ́ rí jèrè. Mujibun sari'un fal umuru tayassarat. èjì kan lọ. Mujibun